so gbogbo akitiyan tí kálukú wa náà bá dẹ̀ lè ṣe láti polówó ìyìnrere náà ní gbogbo ilẹ̀ Yorùbá ìwé ilé tá à ń ṣe lọ́wọ́ ẹ̀yin gan náà olúkúlùkù wa lè ṣe ju ilé tá à ń ṣe lọ torí ìtàn yẹn ń dúró de gbogbo wa láti kí sínú ni ilẹ̀ bàbá wa náà la dẹ̀ gbìjà fún Ọlọ́run dẹ̀ fún wa ṣe àwọn nǹkan náà dẹ̀ ti lo ilẹ̀ náà ṣáájú náà tí kò bàjẹ́ lọ́wọ́ wọn lórí títí wa náà kò ní bàjẹ́ kíní ìdí àti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ láti ọjọ́ tó ti pẹ́ ní 1820 àwọn set of people tá à ń sọ iná yẹn àwọn adaràn yẹn àwọn náà jí Bishop Samuel Ajayi Crowther gbé tán ta sí oko ẹrú ẹ̀dẹ̀ wá worú which talent yẹn kó tó di pé kó bàbá náà yọ kó tó di pé nígbà tán ká máa free àwọn ẹrú gbà yẹn ló fi trace wá sí ilẹ̀ bàbá yẹn bì òun ni bishop àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Áfíríkà òun ló túmọ̀ èdè English àti Greek sí bíbélì Greek bíbélì Hebrew sí èdè Yorùbá òun náà ló kọ èdè òun náà ló tú sí èdè Igbo àti èdè àwọn Olúpé tá a máa ń pè ní tápà so ẹ wo orú which talent yẹn tí ò bá ṣe pé bóyá Ọlọ́run kò yọ ni bí pẹ̀lú àwọn àgbákò Fúlàní tó ṣe bí ìbá ṣe lọ náà nìyẹn ṣùgbọ́n àtọ́rí nǹkan ṣe kan ní Ọlọ́run orí kò yọ ó wá sí ilé ní ó wá wúlò fún wa fún ilẹ̀ bàbá ẹ̀ kò ń ṣe pé bí àwọn adarin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa wu àwọn ìwàkiwà tí wọ́n wù yìí so tipẹ́tipẹ́ náà gbà náà lọ́hùn even ní 1850 lọ́hùn Aláàfin kan wà ní orí oyè ní Ọ̀yọ́ àwọn adarin náà wá lọ fi ẹran jẹ oko àgbẹ̀ ó wá dìjà wọn tí ń lo ìbọn AK-47 gba ọ̀pá lásán náà máa ń lò bàbá àgbẹ̀ tibí náà ní òun náà dẹ̀ ní àwọn nǹkan ìṣẹ̀báyé náà dání ó ṣàwádìí ìjà wọ́n wá kó àwọn méjèèjì pé ó dáa ìjà ti tó ẹ jẹ́ ká yanjú ẹ̀ lọ́dọ̀ Aláàfin wọ́n bá kó àwọn méjèèjì ó dọ̀dọ̀ ikú bàbá yèyé ìgbà tó máa dé ọ̀dọ̀ bàbá Ọlọ́run dẹ̀ fún Aláàfin yẹn ní ọgbọ́n tí ó péye ó ní òkè olóti dá ó ní kò rújú rárá àwọn ò ní pa ẹnìkankan nínú yẹn kò sẹ́ni tó máa kú ẹ lọ mú àwọn méjèèjì ẹ fi wọ́n sínú túbú eléyìí tó jẹ́ Fúlàní ẹ máa fún ní ẹran nìkan tó ń sìn ẹ ṣe bẹ́ẹ̀ ẹran ti yẹn ṣe pàtàkì sí ẹni àbí o ò fẹ́ mọ̀ wípé nǹkan ọ̀gbẹ́ lòmíì náà ṣe pàtàkì sí nǹkan ẹran tó ń sìn yẹn nìkan ẹ máa fún jẹ nínú túbú tó wà bàbá àgbẹ̀ nǹkan ìrè oko nìkan máa fún jẹ wọn ò gbọ́dọ̀ jẹran rárá wọ́n ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ kìíní nígbà tó di ọjọ́ kejì wọ́n tún ṣe bẹ́ẹ̀ ọjọ́ kẹta Fúlàní bẹ̀rẹ̀ sí complain pé bàbá ẹjọ́ ẹ bá ń sọ fún Aláàfin wípé bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́ kékeré kí wọ́n fi sí ẹ̀gbẹ́ ẹran kí òun kí ó jẹ bàbá àgbẹ̀ ń tiẹ̀ kò complain wọ́n dé ọ̀dọ̀ Aláàfin wọ́n sọ fún ikú bàbá yìí bàbá ní òkè nǹkan tí fún adarán sọ nìyẹn ó ní nǹkan tó sọ nìyẹn ó ní òkè ó ní bàbá kejì ńkọ́ kí ni bàbá ti bí sọ ó ní bàbá ò complain ti tiẹ̀ rárá ṣé kò ṣe mi lẹ̀ ń fídíò ṣá àwọn oníkẹ́ fídíò yìí má fídíò yìí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ni àwọn ó máa pick ẹ so oníṣẹ́ bàbá àgbẹ̀ complain oní bàbá àgbẹ̀ complain ti tẹ̀ rárá ní ètò ní ẹ̀yà ẹ̀rọ ní ẹ̀fílẹ̀ nígbà tó dọjọ́ kẹrin ó tún ní pé bàbá àní mo ní ẹ bá ń sọ fún Aláàfin wípé bó tiẹ̀ jẹ́ ẹran díẹ̀ kí wọ́n fi sí ẹ̀gbẹ́ ẹ̀kọ́ kí oúnjẹ ẹran nìkan kò lè ṣe bó jẹ́ ẹ̀kọ́ díẹ̀ kan fi sí ẹ̀gbẹ́ ẹran nìkan kò lè ṣe wọ́n tún sọ fún Aláàfin ní oní ẹ̀ṣá àdìfílẹ̀ ó ní ó ṣe ń rìn ni ṣé bàbá àgbẹ̀ complain wọ́n ní bàbá àgbẹ̀ complain ó ní ọ̀dà ẹ̀ṣì fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ nígbà tó di ọjọ́ karùn-ún ó ní ṣé ẹ ò jíṣẹ́ mi fún Aláàfin wọn làwọn jíṣẹ́ fún Aláàfin pé Aláàfin sọ pé kó má wọrí nígbà tó dọjọ́ kẹfà ó lóun ò jẹran nìkan mọ́ ó lóun ò jẹ nǹkan kan mọ́ ó lóun náà fẹ́ jẹ̀kọ́ ẹ̀kọ́ bíbó ṣebí ẹ̀kọ́ bíbó ṣé bàbá kejì complain wọ́n ní kò complain wà tó dọjọ́ kejì Aláàfin bá ní kọ́ lọ kó àwọn méjèèjì wá so Fúlàní jókòó bàbá àgbẹ̀ náà jókòó so bàbá àgbẹ̀ kí ni wọ́n fẹ́ sọ tiẹ̀ ó lóun sọ kankan adarun kí ló fẹ́ sọ tiẹ̀ ó ní bàbá ó ní kó jọ bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́ díẹ̀ ni kí wọ́n fi sí ẹ̀gbẹ́ ẹran ó ní kí ló dé tó fi fẹ́ jẹ ẹ̀kọ́ ó ní ẹran nìkan kò lè ṣe ẹran nìkan kò lè ṣe bíi ti báwo ṣe bó sọ wípé màálù ti tiẹ̀ nìkan ló ìfọ́tàtì sí ẹ nǹkan èrè oko ẹlòmíì kò sí kankan tó kàn pẹ̀lú ìyẹn ṣùgbọ́n sì wá fẹ́ jẹ ẹ̀kọ́ ọmọ pẹ́ẹ́kọ́ yẹn inú rẹ̀ oko ló ti jáde bàbá àti bí kọ̀ǹplé wo ni wọ́n ní bàbá àgbẹ̀ lòun ò ní kọ̀ǹplé kankan tó kí náà fún ẹ lánàá ó náà fún un lẹ́kọ̀ọ́ àti ẹ̀fọ́ òun dẹ̀ fi jẹ ìjẹta ńkọ́ ó náà fún un níṣu pẹ̀lú epo wọ́n bèrè lọ́wọ́ adarin ìjẹ́ onírọ́ ní pé òun náà fẹ́ jẹ ẹ̀kọ́ ẹran nìkan kó lòun jẹran mọ́ tí ó ti wá rí sí pé nǹkan èrè oko náà ó ṣe pàtàkì sí bàbá ẹ̀ ó ṣe pàtàkì sí wọn náà ó wá lọ ń kó nǹkan ọrọ̀ ajé tiẹ̀ ó lọ fi ń ba nǹkan ọrọ̀ ajé ẹlòmíì jẹ́ ìmọ̀tara ẹni nìkan ó dẹ̀ tún pa ara ẹ̀ náà gan lára torí wọn náà aṣá jẹ nǹkan òṣùwọ̀n náà ló sọ pé ẹran nìkan ò lè ṣe so irú àwọn ọgbọ́n bíi eléyìí ni àwọn bàbá wa máa ń lò ní ìgbà yẹn ó yàtọ̀ díẹ̀ sí ti Olúwo ń sìn
tó ń sọ pé ibi tí ọ̀rọ̀ presidency bá wó sí ló fi máa mọ̀ bóyá òun máa wá join Yorùbá nation fully ó mọ̀ wípé ọ̀nà tó jẹ́ solution ní Yorùbá nation bọ̀ olóhùn kọ́kọ́ ń wo ibi tí nǹkan kan máa wó sí ọba wà láti jà fún àwọn subject fún àwọn ìran ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọba tá a ní ní ayé òde ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ yé gbogbo wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ lọ́ọ́ bá wa kó sí wọn nú lọ́ọ́ ṣe ìfẹ́ ara ìlú náà ní so the only solution tá a ní lọ́wọ́ yìí náà ni Yorùbá nation lágbára Ọlọ́run ó dẹ̀ ti ṣeé ṣe a máa gbà ní àṣẹ Èdùmàrè history is waiting for every one of us so gbogbo apáta náà nìkan yẹn a ní iṣẹ́ láti ṣe títí tá a fi máa gba ilẹ̀ bàbá wa náà so wájú ṣe fún wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré Yorùbá nation now 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 Yorùbá nation now. ọkọ tèmi ni gbẹmí Kamaru tí mo jọ mẹdẹ nípa ọ̀rọ̀ mi títí àlọ ní àgbò inú mi dùn pẹ̀lú ìbéèrè tí bàbá yìí dáhùn